Hello, Adibas. Àti aládò àti kọ́ni ká láàrin 24 hours ọgbọ́dọ̀ mú àwọn oúnjẹ jọ̀rọ̀ délé ọ̀dọ̀ mi báyìí tó bá mú ọ̀dọ̀ mi wàláì ní tètè. Tí ọmọ ti rí fídíò yìí mo ti ra pàtẹ́sán mo yàgbẹ́ dẹ́ mẹ́jọ lọ ẹ dákun mo fọlọ́n bẹ́ẹ̀ ni dáàmú ojú òní sí ọlọ́run ní fọwọ́ bàjẹ́ kankan yín bàbá wa Igboho ẹ dákun o ẹ̀yin ni o ìlú ṣiṣẹ́. Àgbà tí ò bínú lọmọ rẹ̀ ń pọ̀ sí bàbá jẹ̀kọ Dariji ewé ni olóyè Sunday Igboho ẹ dákun ẹ jẹ̀bùrẹ́ ìyá bàbá ládòrè gẹ́gẹ́ bí abiyamọ ló ti wá síta gbangba wálíà láti wá tọrọ àforíjì lọ́wọ́ olóyè Sunday Igboho látàrí ìwà kan èyí tí Funny Thinker àti babaládò wò lẹ́nujọ́ mẹ́ta yìí sí olóyè Sunday Igboho àti bí àwọn kankan ṣe ń ṣẹlẹ̀ láàrin Adébás mọ́tò àti àwọn èèyàn tí ọ̀rọ̀ kàn. Ìyá babaládò ló ti wá jáde síta gbangba wálíà gẹ́gẹ́ bí abiyamọ nítòótọ́ láti wá rọ olóyè Sunday Igboho pé kí wọ́n jọ̀ọ́ kí wọ́n tún bá wọn bẹ gbogbo àwọn èèyàn tí babaládò àti ẹni kejì rẹ̀ ti ṣẹ̀ sí nítorí ìyá yìí rí olóyè Sunday Igboho gẹ́gẹ́ bí ẹni tí ó dàbí bàbá sí àwọn méjèèjì. Ẹ wo ọ̀pọ̀ àwọn èèyàn ti jáde fún babaládò àti Funny Thinker lórí àwọn ìwà èyí tí wọ́n wò lẹ́nujọ́ mẹ́ta yìí sí àwọn ènìyàn wọ̀nyí. Ẹ wo àìsínbẹ̀ láì bá wọn dá sí ẹ gbọ́ ọ̀rọ̀ èyí tí ìyá babaládò fi tọrọ àforíjì lọ́wọ́ olóyè Sunday Igboho àti gbogbo àwọn èèyàn tí ọ̀rọ̀ kàn. Bẹ́ẹ̀ ìpàdé kan wáyé lọ́dọ̀ olóyè Sunday Igboho ìpàdé tó lágbára ni àwọn èèyàn sọ̀rọ̀ ilẹ̀kùn níbi ìpàdé náà ẹ máa láǹfààní láti gbọ́ bí ìpàdé náà ṣe lọ ìpàdé tó ṣe pàtàkì ni o àìsínbẹ̀ láì bá wọn dá sí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní mú lẹ́yọ kọ̀ọ̀kan láti ọ̀dọ̀ ìyá babaládò àti ọ̀dọ̀ àwọn ènìyàn tí wọ́n wá ṣe ìpàdé lọ́dọ̀ olóyè Sunday Igboho tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rèé ẹ má gbàgbé láti like comment gẹ̀dẹ̀ subscribe gẹ̀dẹ̀ bá wa pín dé gbogbo ibi tó yẹ kó dé lẹ́ẹ̀kan sí olóyè Sunday Igboho ẹ dákun ẹ jèbùrẹ́ bàbá jẹ̀kọ Dariji ewé ni bàbá fi ọwọ́ kan bọ́mọ wí àfi ti kejì náà àfi fà mọ́ra ni olóyè Sunday Igboho ẹ dákun o ẹ jẹ́ ká gbọ́ bó ṣe lọ gangan. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. mo ń bọ̀ ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ olóyè Sunday Igboho ṣá nípa voice note tọ́sẹ̀ tí arákùnrin tẹ̀ ń wò yìí arákùnrin yìí ló ń pè ní Adébás mọ́tò nìbàdàn ọlọ́jọ́ òkùnkùn àtàlùkù ní tòkunbọ̀ torí pé ọmọ tó bá da fánù la máa fi po arákùnrin yìí ni godfather aládò comedy àti Funny Thinker ń bú olóyè Sunday Igboho ṣá kò sí nǹkan tí ò fi wọ́n wé olóyè Sunday Igboho wá fún Adébás mọ́tò tàlùkù ní tòkunbọ̀ wọ́n fún ní voice lórí WhatsApp voice tó fún Adébás ni òṣà ń bá wí kì í ṣe àwọn ọmọ yẹn o wọ́n ní tí ó bá ti kó àwọn ọmọ yẹn wá sí ọ̀dọ̀ àwọn fún 24 hours wọ́n ní àwọn olè sọ ọkọ tó máa ṣẹlẹ̀ láàrin àwọn àti ẹ jẹ́ ká jọ gbọ́. ẹ kú dédé àsìkò ẹ̀yin lára wa ẹnìkan ló fi ohun sọwọ́ sí agbọ̀n kan sílẹ̀ ní mi láìpẹ́ yìí ẹ dákun ìjájọ rí gbọ́ná. Hello, Adibas àti aládò àti Funny Thinker láàrin 24 hours ọgbọ́dọ̀ mú àwọn oúnjẹ jọ̀rọ̀ mi délé ọ̀dọ̀ mi báyìí tó bá mú ọ̀dọ̀ mi wàláì ní ti ètí ìsọ̀npẹ́ tó lè ṣẹlẹ̀ láàrin mi àjẹ. ṣé ẹ ti gbọ́ ṣé olóyè Sunday Igboho ṣà ń bá àwọn ọmọ yìí wí wọ́n ní tó bá mú àwọn ọmọ yìí wá sọ́dọ̀ mi within 24 hours mi ò lè sọ nǹkan tó máa ṣẹlẹ̀ láàrin mi àti ẹ ìyẹn tí mo ti gbá Adébás tó bá kó àwọn ọmọ yìí wá sọ́dọ̀ mi a máa jà tó bá kó àwọn ọmọ yìí wá sọ́dọ̀ mi a lè má sọ̀rọ̀ mọ́ Adébás tó bá kó àwọn ọmọ yìí wá sọ́dọ̀ mi mo lè má patronize ẹ mọ́ ẹ yára lé ẹjọ ṣáàtún ní nǹkan ta lè fi ọ̀rọ̀ yẹn wé voice yẹn ni àwọn ọmọ ìwá sọ di threaty o tẹ́bá sọ pé threaty ni ṣé wàá aládùn àti Funny Thinker ló ń threaty ni àbí Adébás mọ́tò ọlọ́jọ́ òkùnkùn tàbùkù ní tòkunbọ̀ ló ń bá wí Adébás mọ́tò ló sẹ́ni voice note yẹn sáwọn ọmọ yìí o Adébás mọ́tò yìí kà ní ẹ jẹ́ káwọn ọmọ yìí máa bólóyè Sunday Igboho ṣàlọ gbogbo àṣírí olóṣì tó ń bò níbi tó ti ń ta mọ́tò yẹn máa gbégbé síta èmi ò kí lára bú o ẹ̀yin tẹ̀bí ẹ lọ sọ́jú ẹ̀ dúró sáà ní méjì ẹ tọ kámẹ́rà ẹ̀ zoom ẹ̀ so ti bá ń sọ kò ní dàbẹ́ ni pé wọ́n ń parọ́ mọ́ èmi ò kí kúrọ́ o kó tó kó kúrò ń bẹ́ẹ̀ àwọn tẹ̀bí wá patronize yẹ wọ́n wá ra mọ́tò lọ́dún ẹ̀ 2 days lọ́ fi pààrọ̀ ọdún ẹ̀ Adébás àárọ̀ dalẹ̀ màá máa sọ màá lè máa fi èpè ṣẹ̀rí tí bá kúrọ́ mu Adébás jákè àwọn ọmọ yẹn máa bọ́ lóyè Sunday Igboho lọ Adébás mọ́tò ọlọ́jọ́ òkùnkùn tàlòkù ní tòkunbọ̀ tó ọba kí gbẹ ṣàánú ajé ní ẹ lórí call me bastard ìwọ lórí burúkú ẹ̀dá yìí kọ́ ní burúkú kọ́ lórí péjì mi ọlọ́run máa bá tiẹ̀ jẹ́ ni. sọ pé kí lọ́mọ delete video sọ́mọ nǹkan táwọn ẹni ní máìdì ni àbí kò tó ọ̀sẹ̀ méjì tí mẹ́ńgà sọ̀rọ̀ gẹ́gẹ́ fúnra wọn fi pressurize mi ni pé kí lọ́mọ wá Funny Thinker jáde ṣé mi mo bí ni Mr. Kani bẹ́ẹ̀ ṣe dàgbà jù mí lọ tẹ́ anybody yìí tẹ́ bá ní kí n lọ bì kan tí mo bá ní mi ò lọ ẹ̀ lè fọ́ọ̀sì mi bó dẹ̀ wá fún yín rìpọ́ọ̀tù pé Funny Thinker tẹ́ ní kó wá bẹ́ẹ̀ yín o ó lóun ò lè wá o ṣé mo lè fọ́ọ̀sì Funny Thinker ni this is democratic government this is not military government now can you force someone to do what ọmọ yẹn náà dẹ̀ lóun ò jẹ̀bi yín ó dẹ̀ sọ pé kọ́mọ́ practice democracy yìí pé anybody tó bá wá tó ń ṣe léṣe ọmọ yẹn dẹ̀ lóun against ẹ̀ ẹ̀ dẹ̀ ni kó bu yín ní ìwòye ti yín okay
funny thing kà mo dẹ̀ lọ fọ́ọ̀sì ẹ̀gbọ́n kó sapọ́lọ́jì pé ẹni tó ń bú yìí dájì mi ni olólùfẹ́ mi ni ọmọ ẹ̀dẹ́ sapọ́lọ́jì ẹ̀ tún lẹ́fẹ̀ẹ́ àwọn táwọn kùdẹ̀ ṣépè fún yín tí mo sapọ́lọ́jì nǹkan kí nìkan ṣe lẹ́yìn ikú sáré mi náà kí wá ló ṣẹlẹ̀ àwọn náà struggle báyìí wọ́n ṣe dáa ni kò yẹ kó jẹ́ ìjẹun fara Sunday Igboho gangan ló ní gan lọ kó yín wá torí kó má di ọ̀rọ̀ òkèrè tí ò bá lé méjì ó máa ń dìkan ni o torí ó lè tó nǹkan ló sọ pé kéèyàn kan sọ pé àtẹ̀ bá lọ o báyìí o. ẹni sùúrù bí kẹ́ni ẹni sùúrù. tó bá mú ọ̀rọ̀ mi wàláì n tẹ̀ tí lè sọ pé kó tó lè ṣẹlẹ̀ láàrin mi. ṣe ti rí ṣé mi wá jẹ́rẹ̀ ni ọgbà yín kó kálukú wà láyé o kó ní campaign gan di campaign mu káwá wò bọ́yọ́ ọlọ́wọ́ ní ṣe tí ó ṣe ṣá adélé yín tọrọ ọbẹ̀ ni àbá tọrọ owó oúnjẹ nínú ìlú tó wá bí èmi sílẹ̀ ti máa sọ fún mi pé kí n mọ́ nìkan mọ́ mú mi wá mo jẹ́rẹ̀ ni kó kálukú di rẹ̀ mú jọ mi ò ní ìdìbò àbá kankan bí kankan kó kálukú di rẹ̀ mú mo mẹ́ tó bí mi o kó kálukú di rẹ̀ mú jọ ẹ dira yín mú jọ ṣé ìmẹ́ tó bí mi ni tá bá pọ́n yín lé àti torí pé jẹ́ bàbá fún wa pé ká mọ̀ fọlá yín mi ni tá bá sì ti ní ká mọ̀ fọlá yín mi ẹ tó sórí ọwọ́ yín náà ẹ fọ́ straight life mi for 2 weeks lẹ́fi wà lémi lọ́rùn tí ì lè sinmi tí ì lè sùn tí mò ń jẹ tí mò ń jalè jẹ ṣé yóò bẹ̀rù yín jù bẹ́ẹ̀ yẹn lọ ni kò ní dẹ́fẹ́ tó bá tún pe nọ́mbà mi ẹ ní sórí rẹ̀ ẹ fẹ́ ṣòfò ni wọ́n máa ń fi jẹ̀rù níwọ̀n kí n fi nà ọmọ kékeré odidi ọ̀sẹ̀ méjì lẹ́fi wà lémi lọ́rùn pé kí n lọ mú fọ́nì tí ń kà wá ṣé mo jọ́nà rẹ̀ ni àbẹ́mi mo bí ìwà ló dé àmọ́ bá ní tàn ká. kí ló dé tí wọ́n ní àwọn tó kù kí ló dé tí wọ́n wá àwọn tó kù lọ ó ṣe jáwọn tẹ́ẹ̀tì torí pé ẹ̀mọ̀ wálé fẹ́ mọ̀ fi wá gbọ́wọ́ sábà náà ṣeré débi tá a dé ni ó wá ní kí lọ́mọ dìlítì fídíò tí nǹkan bá ṣe mí lọ́la àwọn ṣe fẹ́ mọ bí tí wọ́n fẹ́ wá sí. ọ̀gbẹ́ni mi ò ní tẹ̀kẹ̀ síríọ̀sì pẹ̀lú yín o ẹ má ṣe náà dandan pẹ̀lú mi o mo lè má lè yàn mo lọ́lọ́run o tẹ́ bá ní ti torí pé jẹ́ bàbá fún ẹ lè má ti wà ẹni àwọn àkínṣẹ́ ní àwọn pẹ̀sìn àkínṣẹ́ náà o. àwọn tó ti bú yín tán ṣépè fún yín gangan látijọ́ ìkílẹ̀ rí ṣe sí àwọn adé wa ń bá wípé tán kó wa wá láì sẹ́ran ló dé náà tẹ́ bá ti tó bàbá ṣe fún wa ẹ wà lórí ọwọ́ yín káwa náà wà àrí àmọ́ fọlá yín mi nìbọ̀ tó ti di pé ẹ fẹ́ mọ fara ni àwọn tó fẹ́ mọ fọlá yín mi ẹja wà lórí ọwọ́ wa wọ́n sọ fún mi pé kí n lọ dìlítì fídíò bí báwo kán wá ṣe wọ́ọ̀sì wọn. ẹ tán fẹ́ jẹ́ kí n di aláìdá lójú rẹ̀ náà ti jẹ́ ìdá aláìdá yẹn ẹ lọ sẹ́ndì voice notice sí adébọ́sì pé kó mú mi wá ṣé mo wá jẹ́ bí ẹran ni tádébọ́sì bá ní kí n wá tí n bá ní mi ò lọ ṣé wọ́n wà fi by force gbé mi lé mi ni. tó kálukú jẹ́ ṣe sùúrù sí lórí ọ̀rọ̀ alẹ́ ayé ẹ̀ ìmọ̀ for anybody. mo kí yín o gbogbo ọmọ nàìjíríà èmi ni ìyá aládùn kọ́mẹ́dì ẹ dákun torí ọlọ́run bàbá wa mo fẹ́ bẹ̀ bàbá wa Sunday Igboho ẹ dákun torí ọlọ́run ẹ ní ìdààmú o lílí wọn ò lẹ́nìkan ẹ̀yin ló ní o ẹ̀yin ló ní ẹ dákun mo fọlọ́run bẹ̀yìn mo fànà bí bẹ̀yìn mo fi kò ní abiyamọ bẹ̀yìn mo fọlá ọmọ méjèèjì tẹmu lórí lọ́mú láyàyà yín mo fi bẹ̀yìn ẹ ṣàánú mi ẹ̀yin ló ní kò lẹ́nìkan ẹ dákun ẹ bá ń dáríjì ẹ jọ oríkùnlẹ̀ mọ̀ wáyé ẹ ní dààmú bàbá wa Sunday Igboho ẹ bá ń dáríjì ẹ jọ ọmọ àfibírí sókè wò ni ọmọ àfibírí sókè tọ́jú wàhálà ní fún wálé kò gbogbo wálé kò gbé kankan wálé bírí sókè mi tọ́ wọn ẹ jọ bàbá wa Sunday Igboho ìbá ti dọ́dọ̀ yín láàárọ̀ ìwọ́n làbújá lẹ wà ní ìní ò jẹ́ kí n wá Alhaji Adébánsi wa gbé mi láàárọ̀ ìdájí wọ́n jí dọ́dọ̀ mi láàárọ̀ ẹ dákun torí Ọlọ́run mo fọlọ́run bẹ̀yìn ni bàbá rẹ̀ gan bẹ́ẹ̀ bí títí ń gbọ̀n báyìí bàbá rẹ̀ 120 ní arúgbó bàbá rẹ̀ náà bá tẹ̀lé mi ẹ jọ mo fọlọ́run bẹ̀yìn o ẹ̀yin náà lẹ́wọ̀ o ẹ̀yin lẹ́wọ̀ aládùn ẹ̀yin bàbá rẹ̀ o ẹ̀yin ni mo bí fún o bàbá rẹ̀ ti dàgbà o ẹ dákun gbogbo tí ń ṣe pátákó tẹ̀ ń ṣe pátápátá ìní sọ fún mi ìsí mi ìsí omi inú kan yín kò ní dìbàjẹ́ láyéláyé ẹ máa lò òkè sí ni ẹ sì máa ga sí ni n kò ní ṣe kò ní sẹ́mi yín kò ní sọmọ yín kò ní ṣe aya yín lágbára Ọlọ́run kò ní ṣe yín Ọlọ́run ní fi ọwọ́ bàjẹ́ kankan yín ẹ dákun torí Ọlọ́run ẹ̀yin náà lẹ́ ń pọn ọ̀lẹ́bí kàlára kò lè yẹn jọ torí Ọlọ́run ẹ dákun mo fọlọ́run bẹ̀yìn ni ẹ fi yá mọ̀ mọ́ mo fọlọ́run bẹ̀yìn ni Alhaji ìbá ti jí dọ́dọ̀ yín láàárọ̀ yẹn Àbújá wọn lẹ̀ wà ẹ jọ torí Ọlọ́run mo fọlọ́run bẹ̀yìn ẹ dákun ẹ̀yin náà lẹ́tùn bá wa pẹ̀tù sàn bàbá rẹ̀ nú o torí Alhaji Adébánsi wọn ti yarí wọn tí ẹ̀sùn ìdájí wọn jí dọ́dọ̀ mi ẹ̀yin gan lẹ́tùn bá ń bẹ́ òun náà ní í ṣe bàbá tí ń ṣe fún Alhaji ó mọ̀ lù Oríyọmí Adékúnlé Amsat bàbá tèmi bàbá mi ní ibìkan náà láti jọ jáde orúlùsọ náà ẹ̀yin lẹ́bàá ń bẹ gbogbo wọn ìjọ mo ti rí fújò yìí mo ti ra pàtẹ́sán mo yàgbẹ́ dẹ́ẹ̀mẹjọ lọ ẹ dákun mo fọlọ́n bẹ́ẹ̀ ẹni dáàmú ojú òní tí Ọlọ́run ní fọwọ́ bàjẹ́ kankan yín bàbá wa Igboho ẹ dákun o ẹ̀yin ni o ìlú ṣiṣẹ́ tí fọ́nì ti ń kà lù sí ẹ̀yin náà lẹ́mọ̀ bá yanjú ẹ ìjọ tí mo fọ́nì ti ń kà yìí ìjọ náà lọ́mọ ti bẹ̀rẹ̀ ẹ dákun ẹjọ́ nítorí Ọlọ́run mo fi kún ní abiyamọ bẹ̀yìn ẹ̀yin náà bá ń yà wọ́n mo wá ń fi àsìkò yìí sọ fún fọ́nì ti ń kà pé kó yà pẹ̀lú ọmọ mi o aládùn kọjá pẹ̀lú ọmọ mi ìfẹ́ rí fọ́nìsìnkà pẹ̀lú ọmọ mi mọ́ o eléyìí ti kọjá rẹ̀ fọ́nìsìnkà ti fẹ́ gbẹ̀mí mi o
kọ́ yà pẹ̀lú ọmọ mi kọ́mọ lọ bá lé mọ́ ọmọ mi èbúyàn tẹ́lẹ̀ o ọmọ mi èbúyàn o tó bá ti gbowó rẹ̀ tó lóun ó gbà yóò pé rí dùn àmọ́ra bọ́ọ̀ náà bá sì ti rí jẹkújẹ tó náà jẹ òun náà tún kẹ́kẹ́ tè ẹ̀dá àkùnmọ̀ fọlọ́ọ̀ bẹ̀yìn o fọ́nì tí ń kà yà fọmọ mi o tó bá yàgò fọmọ mi o èpè sí abiyamọ efe sí gbà ló gbà o jọmọ fọlọ́ọ̀ bí ẹ o jọ kọ́ yàgò fọmọ mi pátápátá tó bá fẹ́ sórí burúkú tó fẹ́ rárìn la tó fẹ́ rìn lọ yàgò fọmọ mi o yàgò fọmọ mi o tó o bá tún dí ọ̀dọ̀ ọmọ mi àwọn bíìrì ò ní jẹ́rìí ẹ o tí n bá rí ọ pẹ̀lú rírú àwọn bíìrì ò ní jẹ́rìí ẹ tó bá jẹ́ nísìnyí. kí ló dé tí wọ́n ná àwọn tó kù kí ló dé tí wọ́n wá àwọn tó kù lọ ó ṣe jáwọn tẹ́ẹ̀tì torí pé ẹ̀mọ̀ wálé fẹ́ mọ̀ fi wá gbọ́wọ́ sábà náà ṣe déédéé bí tá a dé ni ó wá ní kí lọ́mọ dìlítì fídíò tí nǹkan bá ṣe mí lọ́la àwọn ṣe fẹ́ mọ bí tí wọ́n fẹ́ wá sí. ọ̀gbẹ́ni mi ò ní tẹ́kẹ̀ síríọ̀sì pẹ̀lú yín o ẹ má ṣe náà dandan pẹ̀lú mi o mo lè má lè yàn mo lọ́lọ́run tẹ́ bá ní tìtorí pé jẹ́ bàbá fún ẹ lè má tiwa ẹni àwọn àkínṣẹ́ ní àwọn pẹ̀sìn àkínṣẹ́ náà o. àwọn tó ti ń bú yín tán ṣépè fún yín gangan látijọ́ ìkílẹ̀ rí ṣe sí àwọn adé wa ń bá wípé tán kó wa láì sẹ́ran ló dé náà. tẹ́ bá ti tó bàbá ṣe fún wa ẹ wà lórí ọwọ́ yín káwa náà wà àdá mọ̀ fọlá yín mí nìbọ̀ tó ti di pé ẹ fẹ́ mọ̀ fara ni àwọn tó fẹ́ mọ̀ fọlá yín mi ẹja wà lórí ọwọ́ wa wọ́n sọ fún mi pé kí n lọ dìlítì fídíò bí báwo kán wá ṣe wọ́ọ̀sì wọn. ẹ̀ẹ́dán fẹ́ jẹ́ kí n di aláìdá lójú rẹ̀ náà ti jẹ́ ìdá aláìdá yẹn ẹ̀ lọ sẹ́ndì voice notice adébọ́sì pé kó mú mi wá ṣé mo wá jẹ́ bí ẹran ni tádébọ́sì bá ní kí n wá tí n bá ní mi ò lọ ṣé wọ́n wà fi by force gbé mi lé mi ni. tó kálukú jẹ́ ṣe sùúrù sí lórí ọ̀rọ̀ alẹ́ ayé ẹ̀ ni mà for anybody. ẹ̀dá wa gbé dání tá à ń sọ́pọ́tì bí bàbá ó fẹ́ mọ́ fara ní àwa tá a jẹ́ bí ọmọ sí ṣé báwọn ará àwọn champion kó ṣe ń ṣe nìyẹn. ẹ tó bá ní nǹkan tó fẹ́ sọ kó jábọ́ jàre. I've been battling about this thing for the past 2 weeks. Then this sọ pé kí n lọ mú funny thing ká wa funny thing kì í ṣẹran èèyàn bíi tiwa náà ni ó dẹ̀ lè dá ronú ó lè dá decide pé ibi tó ní kí n lọ èmi ò lọ. Aládò ẹ̀gbọ́n mi ẹ kò ṣe ẹ má bínú jù mo ra sáà pé yín nǹkan tó mi fẹ́ sọ mo fẹ́ bẹ àbá Ìgbòho ni pé ìfẹ́ tí àwa ọmọ Yorùbá ní sí wọn kọ́ má jẹ́ kí nǹkan kékeré jẹ́ kó bà á jẹ́ torí nígbà tí nǹkan tó ṣẹlẹ̀ sí wọn tí wọn lè wọlé mọ́ àmọ́ bí àwa ṣe bí everybody ṣe ń para tó support pé àpòyẹ kó rí báyìí so orú nǹkan bẹ́ẹ̀ ló fẹ́ ṣẹlẹ̀ bí ìbàdàn pé ìbàdàn ló wá agbára fún àwọn táwọn ò láìkẹ̀ táwa náà ń bínú lé lórí oró wa agbára àwọn náà fẹ́ lù báyìí so bàbá Sunday Igboho mo fẹ́ bẹ̀yìn tó wáyé pẹ́ nírọ̀ fẹ́ láti lè máa gbọ́ programme pé àgbà máa ń gbà ní kẹ̀dẹ̀ fojú fún àwọn nǹkan kan gbogbo nǹkan kọ́ léèyàn máa ń kọ̀. tí wọ́n tún wá jẹ́ akọni Oòduà lápapọ̀ ọlọ́run ìjọba jẹ́ àlèmọ́ àlàáfíà lọ́ba ṣe fún yín apá ọ̀tá òní káyín apá ọ̀tá òní káyín apá ọ̀tá òní káyín gbogbo wa ní kájẹ́ o àwa tí a wà níbí oníṣókí láti fi yẹn ṣe àdúrà bẹ̀rẹ̀ láti ṣe ìfihàn ara wa ká lè mọ bí ẹ̀ka yìí ṣe gbòòrò tó sọ látòrí ẹni tó jẹ́ adarí àgbà fún gbogbo ilẹ̀ Yorùbá bàbá wa Prince Ishaq Babalọlá National Director General Director. ilẹ̀ Yorùbá àtò àlàáfíà ó ti dé ilẹ̀ dídà. àwọn ìyá wa tí wọ́n jẹ́ olùdarí gbogbo àwọn obìnrin káfàtà ilẹ̀ Yorùbá ìyá wa ìyá àfihàn ájíà wúrà ọlá Fatima Olúbọdún. Ojú bàbá wa Igboho sà nǹkan yóò ní bàjẹ́ ilé tẹ wá wò ní pé ìwà pa aláwọ̀ pátá àyàgbó àyàkéré láyé. Bákan náà mo máa ń fi àṣẹ pé ẹni tó jẹ́ adarí wa fún ìpínlẹ̀ Ọ̀yọ́ fún ìṣọ̀kan àlàáfíà ilẹ̀ Yorùbá tí a mọ̀ sí Ọ̀yọ́ State Director Prince Magaji Olóyèdé Tajudeen. Bákan náà ibi tí ó tún sọ́kàn ní ẹni tó jẹ́ akọ̀wé àgbà fún ìṣọ̀kan àlàáfíà ilẹ̀ Yorùbá àwọn ni Imam Muhammad Shatula ara ọ̀kan náà. Sọ báyìí máa pe ìyá wa tó jẹ́ women leader fún ìṣọ̀kan àlàáfíà ilẹ̀ Yorùbá Alhaja Ọlátúnjí Kẹ́hìndé. ìyálọ́jà kan ló ojúṣe gbogbo wa ni. inú mi dùn gan lónìí today is one of my happiest day lórí pé mo ń gbọ́ òòṣà ní àfojú ní dubai inú mi wá dùn pé èmi náà jókòó ti òòṣà mo rí lójú bá ní òòṣà ní ìtúkọ̀ àwọn lọ́wọ́ gan. àlùbáríkà ti ń bẹ ní ara yín Ọlọ́run jẹ́ kó kú ìfá ọ̀tọ̀ òní ká àmọ́ yín rí àárín yín rí ṣùgbọ́n nígbà tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí ni à ń sunkún ni pé ìta gbọ́kànlé kí ló wá kù fún wa kí wọ́n kó wa lọlẹ̀ Fúlàní ló kù ṣùgbọ́n gbà tí Ọlọ́run sọ pé òun lọ́lọ́run ó bá wa kó sí àwọn tí wọ́n fún yín ní freedom gbogbo bẹ́ẹ̀ ni ń lọ kútọ́nu tẹ̀sí àdúrà àdúwọ Ọlọ́run mọ̀jẹ̀ wọn kọkùnrin kálándé Ọlọ́run wá ṣeun ẹ wá dé lájọ ẹ̀yin náà lárí ẹ̀gbẹ́ lápá ẹ̀rọ lẹ́sẹ̀
yín pátá ọlọ́run ó jà pátá ẹ fi gbowó àjẹpẹ́ ẹ gbowó àdínlẹ̀ ní ìdágbára lẹ́ni tí a máa pèsè ní alukoro wa alàgbà owó ṣeré ọláìdé. mo kí bàbá wa sọ débi ọlọ́run jẹ́ kó bàjẹ́ fún mi ìgbésí tí ń dán lọ́rọ̀ yìí kò ní dìbà ọlọ́run bá tó fún yín freedom yóò fún lẹ̀ Yorùbá ọlọ́run bá tó yọ yín kò lóko ẹrú Buhari yóò yọ lẹ̀ Yorùbá kò lóko ẹrú lọ́la tí tó bí ọlọ́run lọ́la tí kò ọlọ́run lọ́la ìṣẹ̀dá àyà yín tó sẹ̀yìn kalẹ̀ owó programu yín kan ẹ sọ̀rọ̀ bó ṣe dùn yín nígbà tí bàbá kúkú dùn yín fẹ́ sí ilé ọlọ́run bá tó jẹ́ kó rí bẹ́ẹ̀ yóò wà jẹ́ kẹ́ máa rántí wọn sí dáadáa ó kọ wọn ò bàjẹ́ lánàá kò bàjẹ́ lónìí kò kọ wọn ò ní bàjẹ́ lọ́la ẹ̀yin náà wá bílẹ̀ ó kọ yín ò bàjẹ́ lánàá kò bàjẹ́ lónìí kò ní bàjẹ́ gbàdé bá síbẹ̀ ọmọ tí ó bò kọ yín jẹ́ ọlọ́run ní fi sínú ìlú ọlá tí tóbi ọlọ́run lọ́la láwọ́ 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 ní báyìí máa ń pe ìyá wa jájẹ́ Lagos State Director ìyá wa yáàfin ìyá Làbákẹ́ ọlọ́ ayẹ́bísí. láti èkó wọn ti wá ọmọ àgbẹ̀kúrò kò ní kó bàbá wa adúgbò bàbá yín láyàtọ̀ láfíà kàṣídìí ara àdúgbò bàjẹ́. ẹ ṣe o ní báyìí máa pe àwọn nípa gọ̀mẹ̀ tí wọ́n wà ń bí láti Olúyọ̀lé ìyáàfin Ẹfúnlá Olúbùnmi Olúyọ̀lé ojúṣe gbogbo wa ní Ọláyíwọlá Sulaiman láti Olúyọ̀lé ẹ̀gbọ́n fara ojúṣe gbogbo wa ní bákan náà Olúdáre Christiana láti Olúyọ̀lé local government Adékọ̀yà Najimdeen láti Olúyọ̀lé local government àmín alàgbà Túndé Ìyóòwú láti Ẹgbẹ́dá bàbá wa ẹ ṣeun bákan náà Adékúnlé Kazeem owó ní kókó southwest bákan náà alàgbà Ògúntádé Ahmed láti Ìdó. ìṣọ̀kan àlàáfíà ilẹ̀ Yorùbá àti bàbá wa ẹ ti lọ láyọ̀ ẹ ti bọ̀ láyọ̀ ẹ gbé sájò ẹ ní gbé láíláí orúkọ yín tó tàn ju ọjọ́ orí yín lọ Ọlọ́run ní dówó ẹ jù báyìí lọ ìyẹn ọjọ́ tó tó dàbí ẹgbẹgbẹ̀rún èèyàn Ọlọ́run ní jẹ́ mẹ́rin ẹ ti tàn fàyè Ọlọ́run ní jẹ́ mẹ́rin ẹ ní jẹni tó ń béèrè ẹ lọ́wọ́ ara rẹ̀ ọlá àwọn tó tẹ ilẹ̀ dúró ọlá ìṣẹ̀ṣẹ̀ tẹ gbé dúró ọlá orí ìfún tẹ̀fẹ̀ jí ó bàjẹ́ ẹ̀yin ò ní bàjẹ́ tọmọtọmọ tayátayá tilétilé gbogbo àfojúsùn yín pátápátá síra yín sọmọ sẹ́bí sí ara àti ọ̀rẹ́ sí ilẹ̀ Yorùbá pátápátá yóò wá sí ìmúṣẹ ní ìdí ìbàjẹ́ orúkọ yóò ní parẹ́ láíláí. ọ̀dà torí kí a máa ní kí a máa gbogbo àtàwọn àjọjọ́ máa lọ máa ń pè yáwa ìyá àti Adéwọ̀yè tí wọ́n fara hàn. ìṣọ̀kan ilẹ̀ Yorùbá ojúṣe gbogbo wa ní kí ọmọ wa ní lókè ògùn torí ìbàràpá làwọn òkè ògùn lé bàbá mi so ọmọ mi ní wọn ní pàwọ́dà ní orúkọ Jésù ògo rẹ̀ ọmọ gbogbo ẹni tó bá fojú burúkú wọ̀ lóde àfọ́jà ní àṣẹ orúkọ Jésù àbò tó péye látòrí ìtẹ́ bàbá yóò wà pẹ̀lú àwọn ọmọ ẹ̀ tábàlà àmọ́ òní ọ̀la làmọ́ lórúkọ Jésù ayé òní rí ọmọ ènìyàn lọ́ra ara òní rí ọmọ ó gbó kẹ̀kẹ́ tó wà òní wọ́n bí lóko Jésù wà wá. Gbogbo àwọn tí a wà ní òun náà la wá láti ẹjọ́ tó lásìkò wa ti lọ ànífẹ́ dá wọn dúró ẹjọ́ èyí tí ọkàn sí àti ṣe àti fàdúrà bẹ̀rẹ̀ ìtọ́kàn sí ni kí bàbá wa Reverend Babalọlá Olúwaṣẹ́gun kí wọ́n fún wa ní kí wọ́n bá wa sọ̀rọ̀ pàtàkì tí a fi wà ń bí. ìṣọ̀kan àlàáfíà ilẹ̀ Yorùbá ojúṣe gbogbo wa ní adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ̀kan sí gẹ́gẹ́ bí orúkọ mi Babalọlá Olúṣẹ́gun Reverend láti Congo ó dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run kó wa yọ a rí pé ilẹ̀ Yorùbá ẹni wa ilẹ̀ Yorùbá ní orílẹ̀-èdè àgbáyé ilẹ̀ Yorùbá ní Ọlọ́run dá yàtọ̀ tí a bá pàápàá jùlọ àwa tí a ti lọ káàkiri kò sí ìgbẹ́ tó dàbí ilẹ̀ Yorùbá Ọlọ́run ti dá wa a ti ní ẹ̀sìn kí wọ́n tó mú ẹ̀sìn wa tí a bá wo inú Àlùkùránì tí a wo inú Bíbélì tí a wo ìṣẹ̀ṣe ilẹ̀ wa àwa rí pé àwọn bàbá yẹn wọ́n ní ìjìnlẹ̀ wọ́n ti ní Ọlọ́run kó tó di pé a ní Jésù kí Jésù tó kó tó fi mọ̀ wá torí pé àwa gan ti ní Jésù àti ní Jésù so gbogbo nǹkan wọ̀nyí agbára ilẹ̀ Yorùbá a ti rí pé wọ́n fi fake wọ́n gba original lọ́wọ́ wa wọ́n wá fún wa ní fake ṣùgbọ́n wá rí pé a gbọ́dọ̀ padà sí ìpìlẹ̀ àwọn bàbá wa ń gbà yẹn ní àwọn láyé láíláí ẹ̀gbọ́n àtàbúrò wọn máa kọ́ ní papọ̀ ìfẹ́ ni nínú Àlùkùránì nínú Bíbélì ìfẹ́ làkójá Jésù gan ò lẹ́sìn
It's not a Christian. It's not a Muslim. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.